A kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì akéde Yorùbá TV News nílé lájọ lóko níbikíbi yòówù kẹ́ lè wà kẹ́ ti máa wò wá. A kí wa kú dédé àkókò yìí. Ìròyìn fún ti àṣálẹ́ ní la mú wá. Orúkọ oníròyìn ni Àyànfẹ́ Elédùmarè. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó inú ìròyìn náà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti rọ gbogbo mùsùlùmí jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà láti fi àkókò oṣù Ramadan yìí bẹ Ọlọ́run Allah fún ìtẹ̀síwájú àti àlàáfíà lórílẹ̀-èdè Nàìjíríà. Ọwọ́ àwọn agbófinró ìpínlẹ̀ Èkó ti tẹ àwọn ajínigbé tí wọ́n kẹ́fìn pé wọ́n jí àwọn ọmọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ mẹ́ta kan gbé ní ìpínlẹ̀ Èkó. Nípínlẹ̀ Ọ̀ṣun, ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti kéde ọ̀nà ìgbàdáàbòbò àwọn olùgbé ìpínlẹ̀ náà, pàápàá jùlọ àwọn akẹ́kọ̀ọ́ nípínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n gé orí alága àwọn oníkẹ̀kẹ́ márúwá lọ ní ìpínlẹ̀ Kwara ní ariwo bá ta káàkiri. Wọ́n ti fi ọwọ́ òsì júwe ilé fún sẹ́nitọ̀ Ningi lórí ẹ̀sùn tó fi kan àwọn akẹgbẹ́ rẹ̀ nílẹ̀gbìmọ̀ asòfin wípé wọ́n ń ṣe àparùtù owó orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà báyìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti rọ gbogbo mùsùlùmí láti fi àsìkò oṣù Ramadan tí a wà yìí gba àdúrà fún ìtẹ̀síwájú rere àti àlàáfíà èyí tó gbópọn lórílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lẹ́ni tí ó jẹ́ olùdámọ̀ràn fún ààrẹ lórí ètò ìròyìn àti ohun tó ń lọ nínú ìlú ìyún Ajuri Ogelele, òun ló fi ìròyìn náà léde lánàá òde yìí tí ń ṣe ọjọ́ 12 oṣù kẹta ọdún tá a wà yìí, lásìkò tí wọ́n ń ṣe ìbẹ̀rẹ̀ àwọn wáàsí ìta gbangba èyí tí máa ń wáyé nínú oṣù Ramadan, níbi tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti fi wáàsí ìta gbangba náà lọ́lẹ̀ lánàá òde yìí. Ibẹ̀ ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti wá rọ gbogbo mùsùlùmí takọtabo káàkiri orílẹ̀-èdè Nàìjíríà wípé kí wọ́n fi àkókò tá a wà yìí kí wọ́n fi bẹ ẹ̀bẹ̀ sí Ọlọ́run ọba Allah fún ìtẹ̀síwájú rere àti àlàáfíà tó gbópọn ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé lásìkò oṣù tá a wà yìí, ẹ̀kọ́ tó wà nínú oṣù Ramadan ó ní kí gbogbo mùsùlùmí tọkùnrin tóbìnrin kí wọ́n múlò pẹ̀lú kí wọ́n máa ṣe ìrànlọ́wọ́ fúnra wọn, kí wọ́n má ṣe ìjàmbá fúnra wọn, kí wọ́n sì fi ìfẹ́ hàn sí ara wọn gẹ́gẹ́ bí oṣù Ramadan ṣe kọ́ wa. Bákan náà ni ó tàkòtò ọ̀rọ̀ sí gbogbo àwọn àfáà ní inú ẹ̀sìn Islam wípé àwọn ni onímọ̀ tí wọ́n kéwu tí wọ́n mọ ohun tí Kùránì àti ohun tí oṣù tá a wà nínú rẹ̀ yìí ń sọ, pé kí wọ́n gbìyànjú láti kéde wáàsí ọ̀hún ìyìn rere rẹ̀ fún gbogbo àwọn mùsùlùmí láti tẹ̀lé kí wọ́n lè ṣe àmúlò rẹ̀ kí ìrẹ́pọ̀ àti ìfẹ́ àti ìdàgbàsókè kó lè wà lórílẹ̀-èdè Nàìjíríà. Ọwọ́ àwọn agbófinró ìpínlẹ̀ Èkó ti tẹ àwọn ajínigbé tí wọ́n fẹ́ jí àwọn akẹ́kọ̀ọ́ gbé ní ìpínlẹ̀ Èkó náà. Ní ìpínlẹ̀ Èkó ní agbègbè Ìjẹ̀gùn nípínlẹ̀ Èkó, ó ní ìròyìn náà ti tẹ̀ wá lọ́wọ́ nígbà tí a ní tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ìyún Benjamin Hundeyin tó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé àwọn ajínigbé mẹ́ta kan ó ní àwọn ní ọwọ́ bàbá yìí nígbà tí wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ mẹ́ta kan gbé tí àṣírí wọn sì tú sí kọ́ńbọ́ọ̀kì tọwọ́ àwọn agbófinró fi tẹ̀ wọ́n. Ó ní ní ọjọ́ Ajé tí ń ṣe ọjọ́ 11 oṣù kẹta ọdún tá a wà yìí, ó ní ìṣẹ̀lẹ̀ náà wáyé ní agbègbè Ìjẹ̀gùn tí wọn kò sì dárúkọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ náà tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún gan tí ó ti wáyé. Ó ṣe ní àlàyé wípé àwọn akẹ́kọ̀ọ́ mẹ́ta kan ní orí ti kó yọ kúrò lọ́wọ́ àwọn ajínigbé nígbà tí wọ́n ní ọwọ́ tẹ ajínigbé kan nínú wọn tí àwọn méjì yòókù tí wọ́n sì na pápá bora pẹ̀lú ọ̀kadà tí wọ́n ní kò ní àmì ìdánimọ̀ ìyún nọ́mbà ìdánimọ̀. Ẹni tó jẹ́ olórí ilé ìwé náà ó ní ó ta àwọn ọlọ́pàá náà ní olóbó wípé ní nǹkan bíi agogo 3:30 ọ̀sán ọjọ́ Ajé tí ń ṣe ọjọ́ Monday, ó ní àwọn kẹ́fìn pé àwọn ajínigbé kan ti gọ̀ pamọ́ pẹ̀lú ọ̀kadà táwọn kò sì mọ ibi tí wọ́n ti wá àti ohun tí wọ́n ń fẹ́.
wọ́n ní àwọn náà ya ikọ̀ ojú ní alákànfin sọ́rí tí àwọn fi fura mọ̀ pé ajínigbé ni wọ́n nígbà tí wọ́n ní wọ́n jí àwọn ọmọ mẹ́ta kan gbé ṣùgbọ́n tí wọ́n tètè ké sí àwọn agbófinró táwọn náà sì tètè yọ sí kọ́ńbọ́ọ̀kì láti dóòlà ẹ̀mí àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún tí ọwọ́ sì bá ọ̀kan nínú àwọn ajínigbé ọ̀hún táwọn méjì tó kù náà pápá bora wàyí o ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá Benjamin Hundeyin ti ìpínlẹ̀ Èkó náà ó ní àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n ti wà lọ́dọ̀ àwọn òbí wọn báyìí níbi tí wọ́n ti ń gba ìgbádùn lọ́dọ̀ àwọn tó ní wọ́n. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti kéde ọ̀nà ìgbàdáàbòbò àwọn ará ìlú ìpínlẹ̀ náà pàápàá jùlọ àwọn akẹ́kọ̀ọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ alákòóso àti olùdarí sẹ́nitọ́ Adémọ́lá Adélékè ó fi ìdí ìròyìn náà múlẹ̀ lánàá òde yìí nígbà tí wọ́n ṣe ìpàdé àwọn ẹ̀ṣọ́ aláàbò kan èyí tí gómìnà ìpínlẹ̀ náà jẹ́ alága fún ìjókòó náà. Nínú ọ̀rọ̀ rẹ̀ tí ó fi síta ló ti sọ di mímọ̀ wípé àwọn ti gé okùn kí onílé ó gbélé èyí tó ń lọ ní Ìlobù àti ìlú Ìfọ́n látàrí ìjà àjàkú akátá tí ó ń bẹ láàrin àwọn méjèèjì wípé àwọn ti gé okùn kónílé ó gbélé náà kí oníkálukú wọn kí wọ́n sì máa ṣiṣẹ́ òòjọ́ wọn gẹ́gẹ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ ó sì rọ̀ wọ́n wípé kí wọ́n gba àlàáfíà láàyè láàrin ara wọn. Bákan náà ló tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ tó ṣe ní àlàyé wípé gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ní iléèwé káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun àti àwọn tí wọ́n wà ní abúlé àti ìletò síletò ni àwọn yóò rí dájú wípé ẹ̀ṣọ́ ààbò tó péye ó ń bẹ ní orí àwọn méjèèjì tí àwọn dárúkọ yìí pẹ̀lú bí àwọn ṣe ń kẹ́fìn pé àwọn ajínigbé àti àwọn tí wọ́n da omi àlàáfíà ìlú rú wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ wọ inú ìpínlẹ̀ náà tí àwọn sì ti ṣe gírí táwọn sì ti ń wá ọ̀nà ìgbàdáàbòbò àwọn ará ìlú àti gbogbo dúkìá wọn nípínlẹ̀ Ọ̀ṣun. Èèmọ̀rẹ́ wọ́n gé orí alága àwọn oníkẹ̀kẹ́ márúwá ní ìpínlẹ̀ Kwara ní ọjọ́ àìkú Sunday ọjọ́ 10 oṣù kẹta ní agbègbè Ìdíòṣè nílùú Ìlọrin tí ń ṣe olúùlú ìpínlẹ̀ Kwara ó ní ìṣẹ̀lẹ̀ láabi yìí ni ó ti wáyé nígbà tí wọ́n sọ wípé ẹni tó jẹ́ alága fún àwọn oníkẹ̀kẹ́ márúwá nídìí Òṣè nípínlẹ̀ Kwara tí wọ́n pe orúkọ rẹ̀ ní Musbau Aliu ó ní ó di àwátì ní ọjọ́ àìkú yìí tí àbúrò rẹ̀ sì kéde rẹ̀ lọ sí àgọ́ ọlọ́pàá wípé àwọn ò rí nílé bẹ́ẹ̀ ni àwọn ti pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n tó kọ̀ tí kò já gaara ó wá ṣe ní àlàyé wípé àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ náà láti ẹnu ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá náà Èjìrẹ́ Adéyẹmí tó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé àwọn jáde láti ṣe àwárí arákùnrin Musbau yìí tí wọ́n ní ó di àwátì ṣùgbọ́n tí wọ́n gbọ́ ìròyìn wípé wọ́n ti rí ara ẹnìkan tí kò sí orí ní ara rẹ̀ mọ́ ní agbègbè oko olówó nílùú Ìlọrin lágbègbè Darussalam ní olúùlú ìpínlẹ̀ Kwara nígbà tí wọ́n ní wọ́n débẹ̀ ó ní wọ́n di pé ẹni tí wọ́n wà ọ̀hún ìyún Musbau Aliyu tó jẹ́ alága fáwọn oníkẹ̀kẹ́ márúwá ó ní wọ́n ti gé orí rẹ̀ tí ó sì ku ara rẹ̀ òkùtù nìkan nílẹ̀ ní alukoro iléeṣẹ́ ọlọ́pàá náà Èjìrẹ́ Adétóun ó wá ṣe ní àlàyé wípé àwọn ti fi páńpẹ́ òfin mú àwọn afurá mẹ́ta kan tí àwọn mọ̀ wípé wọ́n lọ́wọ́ nínú ikú arákùnrin Musbau yìí tó jẹ́ alága fún àwọn oníkẹ̀kẹ́ márúwá tí àwọn sì ti ń fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò ó ní òun nígbàgbọ́ wípé èso rere ni yóò ṣe o pẹ̀lú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí àwọn ń ṣe pẹ̀lú wọn yìí ó wá bá àwọn mọ̀lẹ́bí àti ará pẹ̀lú ọ̀rẹ́ olóògbé ọ̀hún kẹ́dùn pé wọ́n kú ara fẹ́ra kù ọjọ́ yóò sì jìnnà sí ara wọn. Wọ́n ti fi ọwọ́ sí júwe ilé fún sẹ́nitọ̀ Ningi látàrí àṣírí àwọn ilé ìgbìmọ̀ asòfin èyí tó tú síta lórí pé wọ́n gba ọ̀nà ẹ̀bùrú láti kówó orílẹ̀-èdè Nàìjíríà jẹ. Sẹ́nitọ̀ tí orúkọ rẹ̀ jẹ́ Abdul Ningi tí ń sojú ẹkùn àárín gbùngbùn ìpínlẹ̀ Benue ni wọ́n ti fi ọwọ́ sí júwe ilé fún báyìí ní ọjọ́ 12 oṣù kẹta ọdún tí a wà yìí èyí tí ń ṣe ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́
àná òde yìí ó ní wọ́n fi ọwọ́ sí júwe lé fún Níngí látàrí pé wọ́n fi ẹ̀sùn kàn pé ó bà orúkọ àwọn sẹ́nítọ̀ tó kù jẹ́, pàápàá ó ń kéde ìròyìn èyí tó lè da omi àlàáfíà orílẹ̀-èdè rú sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Níngí tó ṣe ní àlàyé wípé àwọn sẹ́nítọ̀ ní ilé ìgbìmọ̀ aṣojúṣòfin àpapọ̀ ìlú Àbújá ó ní wọ́n ti gba ọ̀nà àlùmọ̀kọ́rọ́yè àti ọ̀nà ẹ̀bùrú láti lu owó ará ìlú ní pọ́npọ́ lórí owó tó tó tírílíọ̀nù 3 tí kò ní pàtó ohun tí wọ́n fẹ́ fi owó náà ṣe bí kì í ṣe pé wọ́n fẹ́ kó owó náà jẹ sí àpò ara wọn. Ó ṣe ní àlàyé wípé nígbà tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ ó ní ó ṣe ní àlàyé wípé owó tí wọ́n kọ síta yìí ó ní kò ní ibì kankan tí wọ́n fẹ́ ná sí, ṣùgbọ́n tó já sí pé àwọn ara wọn ni wọ́n fẹ́ jí owó náà kó lọ. Èyí ni ohun tó ṣokùnfà ìdádúró sẹ́nítọ̀ ọ̀hún tí wọ́n fi ọwọ́ sí júwe lé fún un. Lára àwọn sẹ́nítọ̀ tó dábàá kí sẹ́nítọ̀ Abdul Níngí kó lọ rọ́kúnlé òní ó dábàá ọdún kan wípé kí wọ́n fi jẹ́ kí sẹ́nítọ̀ ọ̀hún kí ó lọ rọ́kúnlé ní ìgbà tí wọ́n fi ojú mi wò ní ẹlòmíì mú àbá oṣù 6 wá pé kí ó fi lọ rọ́kúnlé àti àbá oṣù 3 léyìí tí wọ́n sì gba ti àbá oṣù 3 ọ̀hún wọlé wípé kí sẹ́nítọ̀ Abdul Níngí kí ó lọ rọ́kúnlé. Ẹ̀sùn tí wọ́n fi kàn náà ní pọ́ńdà omi àlàáfíà àárín àwọn sẹ́nítọ̀ ó ń dàrú àti ìròyìn òféègè fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n o sẹ́nítọ̀ Níngí ó ní ó ṣe ní àlàyé wípé nǹkan tí àwọn olóyìnbó ń pè ní budget padding ó ní ó ti wáyé láàrin àwọn senators tó ń ṣojú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà káàkiri ní olúùlú ìlú Àbújá. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àṣálẹ́ òní. Ẹ pàdé wa láàárọ̀ ọ̀la nígbà tá a tún máa mú ìròyìn míì wá fún alájàbalẹ̀. Ṣùgbọ́n kó tó dìgbà náà ẹ má gbàgbé láti máa subscribe sórí ìkànnì yìí kẹ̀sì máa bá wa share rẹ̀ káàkiri fún gbogbo àwọn èèyàn kan lè mọ̀ wípé ìkànnì tí ṣojú ọmọ káàárọ̀ oòjíire ni ìkànnì akéde Yorùbá TV. Orúkọ tèmi ò yípadà, àyànfẹ́ Elédùmarè yín náà ni. Ó dàárọ̀.